Manu Meli, Dunya Dama Raza, I can't be done with it. But the people are looking after that force of women. Let's say,
ọ̀dọ́ ìwé ti gbé ní ẹ̀yìn wà lẹ́dù nílẹ̀ sàgbàdà lẹ́sẹ̀ ilé ìgbẹ́mí ó dà ní tó kẹta pé ìyẹn ń tọmọ èyí bẹ yẹ tó bẹ bí fọ yá dàgbọ bí ẹ ó tẹ sàmì ní ọdún bá sàn ìyẹn ẹni ẹ tó bẹ bí ó yá dàgbọ yá yá pàṣẹ ní ọdún bá sàn ìyẹn kùtù náà wẹ